Sheikh Uthman sọnù Sheikh Al-Adabi. Adamallahu ẹ pàdé àlejò ẹ pàdé àbọ̀wá sí. Bàbá wa ti yà wí bàbá ti dé bónílé pọ́n wọ́n lé àníládá bàlejò pọ́n wọ́n lé àrírọ̀nù àwa tá ń pọ́n wọ́n lé ká má mọ̀ nira. Bàbá wa tí àwí bàbá ti dé bónílé pọ́n wọ́n lé àníládá àlejò pọ́n wọ́n lé àrírọ̀nù tá ń pọ́n wọ́n lé ká má mọ̀. Mufasiru ti dé fílì gàmbàrí Mufasiru re fílì gàmbàrí sọnù ṣéwù bàbá ẹ̀kú àbọ̀ mọ́ríà bàbẹ̀kọ́ aláwàsá bàbá wa ti kàkà kí ànábì èèbó nílé pọ́n wọlé àlejò pọ́n wọlé àrírọ̀nù àwa tá pọ́n wọlé ká máa wá. sọnù ṣéwù re láti ìlú Ìlọrin Mufasiru re fílì gàmbàrí sọnù ṣéwù re ìlú Ìlọrin Mufasiru gbogbo Ìlọrin bàbá wa tí àwí bàbá ti dé Mufasiru gbogbo Ìlọrin bàbá wa tí àwí bàbá ti dé onílé pọ́n wọ́n lé àníládá bàlejò pọ́n wọ́n lé àrírọ̀nù àwa tá ń pọ́n wọ́n lé ká má mọ̀ nira. Bàbá wa tí àwí bàbá wa ti dé onílé pọ́n wọlé àníládá bàlejò pọ́n wọ́n lé àrírọ̀nù àwa tá ń pọ́n wọ́n lé àdàbí ìyá tún. Ayakumullah. Ẹjọ́ díjọ́ mi. Akí ìwọlé àwọn alfa wa gbà ọlọ́mọṣà bá wa kí. Àmín. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. Alayhi wa sallam. Ẹ kú ìfẹ́ ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ọwọ́kumullah. Ẹ kúrin gbogbo asúmọ̀sì à ń kí yín káàbọ̀ sáàrin wa. Gbogbo àwọn alfa à ń kí yín. Ọlọ́jẹ́ mi àwọn alfa wa gùn. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà. Àmín. Ọlá Nabi sallallahu alayhi wa sallam. أعوذ بالله من الشيطان الرجيم Àmín. بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما Àmín. Àmín. وإذ يمكر بك الذين كفروا Àmín. ليثبتوك Àmín. أو يقتلوك Àmín. أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. تمادى بنشر العلم يا من يفسر لنا قول رب الكون فالأجر أكبر. آمين. تمادى ولا يهنك àbá jẹ́jẹ́ كيل الأوازل gbogbo ilẹ̀ lálùbáríkà. فربك كاف أبدا حين يزار. ó ti tó báwọn. ó tó báwọn No problem. ẹ̀ka alẹ́ ọ̀gbọ́dọ̀ jiyàn yó bàbá ní kọ́ ọmọ ló lè. eré màálù tó mu gàrí bí ẹ bá ṣe pé ti kórìíra kẹlẹ̀bẹ̀ Kẹ̀lẹ̀bẹ̀ tó mú kọ. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. آمين. allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. آمين. alhamdulillahi rabbil alamin. àmín. arrahmanir rahim maliki yawmiddin. آمين. àmín. gbogbo olóríire tó wà ní ẹni mo kí láì dẹ́nìkan sí. àmọ́ àwọn ọ̀gá olóríire tí gbogbo wa tù lẹ́yìn wọn àwọn ìmáàmù ni. ما شاء الله. àwọn ìmáàmù wọn yìí ṣẹgbẹ́ gómìnà ìlú. bẹ́ẹ̀ni. wọ́n jọ bá wọn àlú yìí lọ. ṣẹgbẹ́ president ìlú wọn yìí ṣẹgbẹ́ ọba ìlú. bẹ́ẹ̀ni. àwọn number one of the state. wọ́n number èdè one of ìbò the yan citizen. ìmáàmù. àwọn ìmáàmù ni. bẹ́ẹ̀ni. bọ́bá tó dálì kìyàmà àwọn náà wọ́n tún wà níwájú. Insha Allah. ما شاء ìmáàmù الله. ìjẹgun àfàwọ̀ àgbàlẹ̀ oníkẹrẹ́ àti gbogbo ẹ̀yin ìlàrí ọlọ́run tẹ̀ wá ń bẹ̀ wọ́n. أطال الله ẹ̀yin náà حياتكم. máa ń ta gbó wí nísìn
ẹ dákun gbogbo ẹni tí o lè tí ọ yẹ kọ́ dákọ̀ mi wàláhì mo fà alájí àgbà kì í Masha mo Allah. fi bàbá alágége mo fi wọ́n kì í mo fi bàbá àgbàlagbàjì mo fi wọ́n kì í gbogbo ní kálukú ta rẹ̀ sóríire náà mo fi wọ́n kì í bàbá àgbàdìgìdò mọ̀ ní bẹ́ẹ̀ Masha Allah. bàbá wa àgbà ń sàkámà gbogbo àwọn àfáàdé mo fi wọ́n kì í ẹ dákun torí ọlọ́run ẹ bá mọ́lẹ́jì ẹ báwọn ẹ dákun ẹ kálẹ̀ ọ̀pọ̀rọ̀ jiyàn yó. mọ́ fi tẹ̀yìn àfa wa alikasi mi ìjọba jálàbí. Afisa Allah. Lákọ̀. kílẹ̀ pé Lákọ̀. channel of success. Channel. mo fi gbogbo àwọn àfa àti mo dákọ̀ mo fi wọ́n bẹ́lẹ̀ fún ẹ. Àmín. gbogbo njẹ́ ọ̀sẹ̀lẹ̀ tó gbé ìjọba jálàbí ò sí láyé mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí ọ. Àmín. 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 bọ́ọ̀ bá wa kú ní ti ń jẹ́wọ́ lára rẹ̀ ọlọ́mọdé nǹkan náà kú. Allahumma Àmín. àmín. májọ bá wọn fẹ́ ni pètè pé ó jẹ́yàn rí. Àmín. ọlọ́kọ̀ yọ kó ní àwọn current champion. Àmín. kọ́ fi ọ́ sí àwọn always champion. Àmín. ẹni tí bá sàmì fọmọ ọlọ́mọ bíi ìtìjọ́ nǹkan sàmì lẹ́ẹ̀mẹ́ta. Àmín. 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 Àmín ya Allah. gbogbo ẹ̀yà àfa mo tún kí yín lẹ́ẹ̀kan sí ẹ dákun Masha torí ya Allah. Rasulullah. àfa àwa ojú la rí àfa àwa ojú la rí ń bo lọ́wọ́ mo kí àfa ojú la rí àtàfà wa istijaba Inshallah. tó ṣe pé ń tẹ̀ dálẹ̀ ayé wa béèrè pé àwọn ọmọdún mélòó ni wọ́n Bẹ́ẹ̀ni. Yes. Njó náà níná. tó sì lọ́jà báyìí Allahu akbar. abẹ́ ọlọ́run ìjọ yìí bálùbáríkà jílé wọ́ pọ̀ tó ọlọ́mọ yẹnu yín kò ń bẹ̀ láíláí Allahumma àmín. ọlọ́mọ sì jẹ́ rí díẹ̀ díẹ̀ Àmín. ẹ̀yin Àmín. ní ẹlẹ́ẹ̀pọ́dún márùn tẹ́ ẹ dájọ́ yìí lẹ̀ àbí ẹ̀kọ́ ọlọ́mọ jẹ́ rúpin rẹ̀ Àmín. àwọn èèyàn fẹ́ sàmì wọ́n bí sì ni o Àmín. la hawla wala quwwata Illa billah. ìyá àdínì wa gbà ìyá súnà kárí gbogbo tí ń jẹ́ ìyá àwọn olóyè lónìí àbátí ní gbogbo wọn mẹ́rin la fẹ́ ká ìyá àdínì ìyá súnà kárí gbogbo iye wọn ọlọ́mọ yọ àbáríkà kó nu ayé yín o Àmín. gbogbo ẹ̀yin náà tẹ wá tẹ̀lé wọn wá tẹ̀lé ojú òní tì wọ́n ojú òní tì yín láyé kò ní tì yín láyé kìyàmá Allahumma ẹ̀ ní àmín. wà wá ti orí ọlọ́run Àmín. la hawla wala quwwata illa Illa billah billahi al-aliyyil assalamu azim. alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuhu. àbáwá yìí sì jábà ní kẹngẹrí pákó yìí ọlọ́pàá náà tún wá wí bẹ́ẹ̀ mo wá ní kó dìgbà tá a bá gun kápó ká rí pákó kẹ tó mọ̀ pa mbẹ lókè òkè náà la wà tẹ́lẹ̀ kọ́ra bá gun kankan Yes. àmọ́ wa bẹ̀rẹ̀ nǹkan mọ̀ rí abọ́lẹ̀ Allahumma Àmín. àmín. ẹ̀rí mi gbọ́ yìí Àgbọ́yé. kò dìgbà bá gun eré pákó kẹ́dà ó tó wà lókè Bẹ́ẹ̀ni. ó dìgbà bá geri àgà kó tó wà lókè kọ́ Rárá. o. ọlọ́run tó fi wá bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ rí abọ́lẹ̀ Allahumma àmín. ìjọ rẹ̀ ni lójúmọ́jọ ṣẹlẹ̀ sáwa náà ọlọ́run. Àmín. Allahumma saghirni fi ayni Wa wa kabbirni kabbirni fi fi ayuni ayuni nas nas. bana Muhammad náà ti tọrọ nù. Sallallahu alayhi wa sallam. ọlọmọsá lò pẹ̀lú àwa náà. Àmín. ẹ má tó ṣẹlẹ̀ Kí ni? pákó yìí fẹ̀ púpọ̀ ara tèmi ò sì balẹ̀. Bẹ́ẹ̀ni. àwọn ẹnìkan ò sì ní pé kọ́dà àfa sọ̀kalẹ̀ pẹ̀lẹ́pẹ̀ wọ́n là fa àdébọ̀ wọ́n wí ẹ sàjẹ́ ní dúró báyìí jẹ́jẹ́ mi Masha Allah. kí sàmọ́ ara rẹ̀ para dé gbé. bọ́ba rí bẹ́ẹ̀ àfàwà yìí sì jábà àti àfàwà ojúlarí àti gbogbo ẹ̀yin council of elders àbíkílẹ̀ pé board of trustee gbogbo yẹyin tẹ̀ ń jẹ́ secretary àtàwọn mẹ́sàn bọ́ọ̀dù àtètèkú tí nǹkan fi di yẹlẹyẹlẹ mọ́jọ ṣẹlẹ̀ sí yín láàrin ọ̀rọ̀ Allahumma àmín. la hawla wala quwwata illa Illa billah billahi al-aliyyil nínú ìṣẹ́jú azim. mẹ́wàá tá a fẹ́ lò àti lò mẹ́ta Ọlọ́run ó ṣe yókù rọrùn. ó kù méje Èmi ọmọ wa aago ní. àfa àtọ́gà Àrùnsẹ́ Ọlọ́run ọba yín sí. Àmín. àsáwọn onílù wa ń bẹ̀ wọ́n Wọn ò tí ì lọlé àjọṣe wá sí ni. àjọṣe wà sí ni Wọ́n wà ń bẹ̀. bàbá wa alájàgbà wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀ o. bàbá alágége wọn ń bẹ̀ lọ́dọ̀ rẹ̀ Dọ́dọ̀ rẹ̀. bàbá àgbàlagbàjì wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. tajulẹ̀ àdábì tajulẹ̀ mọ́mẹ́nì tajulẹ̀ àrífínà tajulẹ̀ mọ́ntàkínà wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. oníwàásí àgbáyé bàbá léèlá bàbá wa àgbà lápò kájí wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. afa ńpàkátà bàbá ńlẹ̀ gèrè afáwà làbí òǹkìjìpá alábìnrin òkèlélè wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá ńlẹ̀ ojúlárí wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá ńlẹ̀ òǹkẹ̀rẹ̀ wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àbá sàláàtì bàbá àgbà ní pàkátà bàbá ńlẹ̀ arúgbó àfọ olóògbé àfa aláàyá wọn ti dọ́dọ̀ rẹ̀ Wọ́n ti dọ́dọ̀ rẹ̀. bàbá wa nílé àfa àwò àfa tàràgbá
wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. ká tìbí àti kú tìbí àfa àgàkà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. agbárígìdòmà baba ń sàkámà baba ń sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókò wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba gbódòfù sọ́tàfù màlẹ́fù kótíjìfù ní wọn kófù yèrèfù wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. baba ń sọ̀rọ̀ baba mi masa baba wa takuti baba wa àgbà ẹ bá lóòkì ní ẹdẹ bá lóòrè díẹ̀ baba wa àgbà ní ọlọ́rọ̀ afa madanidi ọdán ẹndára afa kalambi wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. afa dodo afa tẹmímù kòbóni karatu ròfógún karatu wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. ọmọ àdínì kòkè kò béèrè jẹ́tẹ̀mí ọ̀dàrà baba ní àlìkálí àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. afa ilé afa àbejì wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba tó ń jẹmí baba wa àgbà lórílẹ̀ ọ̀làwùmí wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa àgbà oníyàngí baba wa sògùlùlù wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa ìmámù àdínì baba tẹ̀mímù wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. àlìjánnà ni ó fi wọ́n sí. ìdí ó fi wọ́n sí. sàtíyà dákun má bà sẹ́wọ̀n jẹ́. ọ̀kan la jẹ́ nínú iṣẹ́ wọn. fàálù ní máa yorí dùn. ìtọ́ba wòlúwa lọ́lọ́run ó ṣe. bàbá wòlúwa mi àbẹ̀dá nínú. bọ́sí wòlúwa mi àbẹ̀dánú jẹ́. fúnjàlá ìwà ní kìrámì. àlìhùlà máa hùlà tó tẹ̀lélẹ̀ má dà wá. wàhálà sí wà lágbàdá. oore lẹ́sàn ìkà náà lẹ́sàn. ìkà lẹ́sàn. oore náà lẹ́sàn. ẹni tí ń ṣèkà kò fi kà sílẹ̀. ẹni sèrè kò mí àṣẹ lọ. ẹ̀sán ké àṣà lórí ọmọ. owó dára. ìwà náà dára. ìwà dára. owó náà dára. ẹni bá lówó tí ó sì ní wá. kàmá búrẹ́dì bá bùlẹ́dà. ẹni bá ní ìwà tí ó sì lówó. kò múra sí kó mi àṣẹ lọ. bó pẹ́ bóyá àwọn àlàyé ọmọ. ilé ayé kì í ṣàyè ogun. ọmọ àdàmà ló sọ́dọ̀gùn. ọlọ́run kẹ́ gbogbo àwọn àlùfáà. tí wọ́n yọ wá kúrò nínú òkú. torí pé àrínìmọ́ ni làkì. àkínnímọ́ni làrínnímọ́ni. sẹ́nu ṣe ikú láyé mọ̀ wá mọ̀. sàtì àdàkùn Ìsìjàbá. lọ́wọ́ wa. àtọ́júlárí ẹ̀yin méjèèjì ejò kéjò tó bá gbọ́ pọ̀ lómi ó di dandan kó gbọ́ ọjọ́ ikú ẹni rò kúrò yìí. ìlà tó kéde lẹ̀. ìgboro aṣọ nílé àdìgẹ́sì mi tàbá tí yàdá oríṣi mẹ́ta táwọn ọ̀tá rẹ̀ táyé wọn ti ta lára ìgbẹ́bọ̀ sórí ìta mẹ́ta ó ti dájú ayé ọ̀tá. ti ta. bí sùúyọ̀ lébè wà ní sùúta bàgbàdo bá so mọ́ wà ló ti ta. bọ́bẹ̀ bá ta lẹ́nu wà ló láta. nílé aláta wọ́n ti ń tata. ìyá aláta ní sí ń tata ó ti dájú ayé ọ̀tá ti ta fàálù nímọ̀ yorì ṣúgà. ìtọ́ba wòlúwa lọ́lọ́run ó ṣe. bọ́bá olúwa mi. àbẹ̀dá nínú Jésù olúwa mi. àbẹ̀dánú Jésù. sílíjà láàlì wà ní kìrámì. àlìhùlà máa hù ìkírù Àlàsíwá lágbàdá. àlìhùlà máa hù lọ́gọ́gẹ̀dẹ̀lẹ̀. Padà wàhálà síwá lágbàdá. ẹni bá ní ẹkú dọ́lọ́hùn Ọ̀pá. tọ́rọ ìgàn èsè tẹ́yìn mọ́tìmá Zúníjà láàlì. wọ́n ní kìrámì ẹni òkúrò ìlà tó kéde rẹ̀. ìgbèrò aṣọ nílé. Bàálù ni máa yorí dùn. Ìtọ́ba wòlúwa lọ́lọ́run ó ṣe. Bọ́lá olúwa mi. àbẹ̀dá nínú Wọ́n sì wọlúwa mi. àbẹ̀dánú jẹ́. Zúníjà láàlì. wọ́n ní kìrámì àlìhùlà máa hù lọ́gọ́gẹ̀dẹ̀lẹ̀ má dà wàhálà sí. Síwá lágbàdá. kúlùwà láwọn onídìí kan àwọn àfáà ni wọ́n ní ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún yọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run ní abẹ́ ìfọkànbalẹ̀ kẹsàn-án ròdùnú èmi ọlọ́run ó dúró tiẹ̀ yín ò ní bàjẹ́ ọlọ́run fi kún fáwọn àfáà Àmín. bẹ́ẹ̀ abákẹ́tọ́ bá dáa tiẹ̀ ní ó sì ní bàjẹ́ wọ́n ti wọ́n Àmín. bismillahir rahmanir rahim.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ọlọ́run mọ́sá àjà sọ dáadáa ó kù sẹ́jú mẹ́rin. ó kù sẹ́jú mẹ́rin afọ́júlarí 4 minutes. wọn ò bá já gbádùn rẹ̀ aṣọ máa kìlẹ̀. lágbára Àmọ́ lọ Ìlọrin. àmọ́ lọ Ìlọrin kò jìnnà. Yes. àfàgbà ni ó tó haranta bẹ́ẹ̀ni Gangan. tó buhaya tó àmọ́ lé nù ọmọ mi lọ wà ń lọrin insha Masha allah. Allah. ọmọ Ìlọrin ọmọ mi ni. bẹ́ẹ̀ni mo bá sírú àgbà gbogbo Ìlọrin ní Bẹ́ẹ̀, lódú gbogbo òyìn. ntọ́wọ́ kọ gbà ọba jẹ́ pòfẹ́sọ̀ ẹni tí gbogbo àwọn oníyà ní ń ṣiṣẹ́ sí. àfa èmi Bá tẹ̀lé mi. yín. ẹrù ẹlẹ́rù hàn níwọ̀n bá ṣẹ́jú mẹ́rin ó ti tó báwọn 4 minutes. ọ̀dà bẹ́ẹ̀ ẹrù ẹrù ẹlẹ́rù. ẹlẹ́rù ẹrù ẹlẹ́rù. Akramakum ìyá kan ló bí ọmọ àlè mẹ́sàn-án láyà Nábì Mùsá aleyhi salatu Alayhi wa salam. bá a ti mí ìpàṣẹ wá sí tó ìjókòó yọ gbà bẹ́ẹ̀ mọ́ ọ̀dà Bàbá bẹ́ẹ̀ o. bàbá ẹja ṣe é báyìí náà. àwa náà sì pàápàá ẹni là lórí lọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́pàá tó gbádìí ẹ̀ta ìmọ̀fin kọ́ Ó wá bẹ́ẹ̀ ni. mọ́tò tá à ń gbé bọ̀ ó bàjẹ́ sí Ìbàdàn ẹ̀yìn. Lakọ. awọ míì àti ìdẹ́mọ̀gbòrò ó náà tó bàjẹ́ àwa ṣe wàhálà ká tó ní dáńfó bẹ́gà bẹ́ẹ̀ ni náà Oh. abọ́lẹ̀ ń bága àtúmọ̀ mi odidi ó mo bá doṣòdì sírú àgbà nù dánfó àgbàfọ́lọ́hún. agbẹ́dánfó débi láti títì ń bẹ̀ láti wá múmọ́rúwá dìhín lọ́wọ́ àrùwádé yà yín. lérí kásá tẹ̀yìn lọ́rùn Masha arúgbó Allah. amánu dánfó bó ti dànù. àtúnra amánu mọ́rúwá àfẹ́ jẹ̀bi Bẹ́ẹ̀ni. ara wa náà ni. àfa yìí Bàbá. àmọ́ bọ́lọ̀ ń bá ti kọ̀ọ̀kan la èyí ò sàjọ accident ọ̀sán lọ jásídẹ́ǹtì lọ o. Bẹ́ẹ̀ni. ìṣẹ́jú mẹ́rin kókù ó kù mẹ́ta báyìí. 3 minutes. ìyá kan bí ọmọ àlè mẹ́sàn-án Okay. láyà Nábì Mùsá Alayhi salam. èyí olóríire tẹ̀ ń bẹ́ mi ọmọ àlè mélòó mo pè é mẹ́sàn-án àwọn èèyàn tẹ̀lé mi fa ìyá yín ni ẹ máa wo ìyá yín. ọmọ àlè mélòó ló bí mẹ́sàn-án kò ní burú fún yín Àmín. ọlọ́pàá ń dáhùn ọlọ́pàá ń ṣètò lọ́wọ́ bábọ̀ sí fàfà rẹ̀ ẹni ọba ti lọ́jọ́ kó mú bẹ́ẹ̀ bá ti sàrò yìí lọ́wọ́ àrẹ́sì kó tì mẹ́yìn bútu. bọ́ọ̀ bá ní prison lọ́tí mẹ́yìn bútu mọ́tò mi mọ́tò mi Ìbàdàn sorry ó kù ṣẹ́jú méjì. 2 àfa yìí minutes. ìyá yìí wá kú afọ́júlarí Ayakallah. ìyá tó bí màlè mẹ́sàn-án kú ìró wa kàn Nábì Mùsá bọ́ọ̀ láti sòkú ẹ̀ Mùsá náà jẹ́ ń bí Ọlọ́run Allah. Mùsá bá ní wọ́ Ọlọ́run ọmọ àlè mẹ́sàn-án ló bí kò sí rí bàbá kẹgbọ́n kan lọ́wọ́ rẹ̀ kálukú kọ́ ọ́ tì tọmọtọmọ ni àwọn ọmọ padà kílèmù mágàjí lọ́la. Oh. bọ́ọ̀ láti sòkú ẹ̀ Ọlọ́run rẹ̀ Mùsá bọ́ọ̀ bá yẹn sí ìsì ha kọ̀rẹ́ kò náà Nábì tèmi Ọlọ́run bó o ní ká wá sòkú. ẹ gbọ́dọ̀ wẹ̀ ẹ gbọ́dọ̀ respect yẹ àfa yìí bàbá ẹ gbọ́dọ̀ fún last kill ẹ mọ̀ pé last respect kọ́ àpọ́nlé ẹ gbọ́dọ̀ fún àpọ́nlé tẹ̀lé ṣe ẹ lọ wá okun màálù ẹ tì í bọ̀ lẹ́sẹ̀ ẹ wá wọ ẹ wá wọ sírí àtẹ̀kí gbogbo ní ayé ọmọ rí ìwọ́kúwọ́ ẹ má wọ ní wọnú o. Àfà. bàbá alájì ojú la rí wọ́n One dáhùn down. wọ́n wọ ìyá tó bí máa lè mẹ́sàn-án sẹ́rí sírí àtàn. àtàn Kai. ni wọ́n bẹ̀ ń bẹ̀ ọjọ́ kẹ́ni ọjọ́ kejì Ó ẹ ti tún wú. sàròyé náà nù ẹ wù. àrùkẹ́ lọ́jọ́ kó náà àròyé tún ni ìtàn lọ ń bẹ̀ náà nù. àfa àtọ́gà àrùnsọ́lọ́ wọn bá yín. Àmín. ó ti kù sẹ́jú méjì bí ọkẹ́ yọ kan. àfa yìí bàbá Akramakumul karim. jọ́ kẹ́ni jọ́ kejì jọ́ kẹta ó wà lérí àtàn ó ti wú bẹ̀rẹ̀kẹ́tẹ́. ọwọ́ wú bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ gbogbo ihò tó wà lára ẹ̀ lomi ti ń jáde gbùrù kábíyèsí rẹ̀ gbùrù ọlọ́run. omi ti sìn rún wọn Subhanallah. òórùn ti ọwọ́ sẹ́ni tí ó kọjá tó ní fi nǹkan dímú. òórùn ti rùn. àfọ ojú la rí ńgbà tó di ọjọ́ karùn-ún àwọn arábìnrin kan tẹ̀lé wọn kọjá ń bẹ̀ ìkan wọn ni obì tó ń lè ké ẹ mìíràn máa ṣe rẹ. obì máa lè mẹ́sàn-án ni wọn kọjá wọ́n kọjá tiwọn. àwọn mìíràn tún bọ̀ wọ́n tún kàn ní obì dáadáa ni máa ṣe rẹ ẹ̀sán ló bí. obì máa lè mẹ́wàá ni Allah. òun fi kan kún lọ́dọ̀ ààrẹ. ẹ dákun jàmá ó fi kan kún lọ́dọ̀ rẹ̀ Bẹ́ẹ̀. olóbì máa lè mẹ́wàá ọlọ́run bá pe Musa lẹ́ẹ̀kan náà ìyá tẹ ẹ wọ́ sírí àtẹ pẹ̀lú okùn ẹ lọ́ọ́ gbé pẹ̀lú àpọ́nlé bẹ ìzà tí wọ́jà lálẹ́ ẹ rẹ̀spẹ̀tì ẹ pẹ̀lú bí èmi ọlọ́run ti tó ni mo fi sọ pé ẹ lọ́ọ́ gbé ẹ fọ̀ ọkọ mọ́ ẹ fún un lásọ ẹ lọ gbẹ́ sàárè gbèsè rẹ̀ sàárè rẹ̀ sọ́dọ̀ àwọn ẹni eré tẹ̀ mọ́ sìnkú ẹni eré sí La ilaha illallah. ẹ wá sìn dáadáa. Allah. Musa ní ya Rabbi ọlọ́run o ìyá tí lè rojọ́ yìí padà ìyá tí lè rojọ́ padà. Ìyá tó lè rojọ́. sábúrà fanu ọkà òkè ní sè odidi Ó mùsíkà bọ́ o. ẹ lè ṣe bọ́ bá ti gbà ilẹ̀ ti sú tẹ́lẹ̀ náà. kí ló wá béèrè ó wá béèrè pé bò ní káwọn ọ̀sẹ̀já tó kù ni. ẹ̀jẹ̀ bàbá dọ̀la. Yóò sì wọ ẹpín yẹn máa kó lọlé. yóò sì wọ kálukó dì sí lẹ́dà ìpín yẹn kó lọlé. àfa yìí à ń tẹ̀lé yín jàre. ìṣẹ́jú ń tán lọ náà nù. ìyá Musa ó ní ẹ̀sìn ẹ̀sìn síbi tá a mọ̀ sí kó àwọn ẹni eré sí tó tó rí ọlọ́run. Musa ní wọ́n ọlọ́run kábíyèsí rẹ̀ ọmọ ṣe bí lọ́rọ̀. ẹ̀sìn ọmọ àlè mẹ́sàn-án tí ó bí ń kọ́ ọlọ́run ní rẹ̀ Musa ó ní má dààmú ara rẹ̀. ìyá kan ti kọjá ń bẹ̀ nísìn ó ti fi kan kún olóbi máa lè mẹ́wàá
gbogbo àgbákò ẹ̀ṣẹ̀ ọmọ àlè mẹ́sẹ̀sán tó bìnrin òun ṣe láyé ó ti di tìyá náà gbogbo sìnà tó gbá yẹ̀ ṣe ó di tiẹ̀ gbogbo àgbákò tó gbá yẹ̀ ṣe ó di tiẹ̀ gbogbo mùsíbà tó gbá yẹ̀ ṣe ó di tiẹ̀ kálukú ọlọ chẹ́ẹ̀kì ẹrù tó ń gbé lálẹ́ kìámà sẹ́rù rẹ ní abẹ́rù ẹlẹ́rù so ti di tẹlẹmí pọ̀ mọ́ tiẹ̀ níbi wọ́n wí ẹyọ kan kọ́ wa mẹ́wàá sí níbi kọ́ da fẹ́ nìkan kọ́ má gbọ́dọ̀ gbọ́ àfikọ́ ba tiẹ̀ jẹ́ subhanallah àfa yìí bọ́bá yìí da àfa kan ọ́ ba tiẹ̀ jẹ́ alhamdulilayi adukọlẹ Ọlọ́run àfa wa yìí ti jábà ti àwọn asmos Ọlọ́run ra range rover fún. iṣẹ́ kí ni ṣe èèyàn mélòó ni wọ́n ń wò sí ọgbà yẹn lójú ni. orí Ọlọ́run ni. díẹ̀ ọgbà yẹn lójú ni. alhamdulilayi adúgbò lọ́dọ̀ Ọlọ́run tani amira asmos ńlọmọkà lọ́dún yìí. àwọn àlè rẹ̀ ló fún un. o àfa yìí káàdì kọ́ lọ jẹ́ kẹrù rẹ̀ wò ẹrù tó ń gbé láti kìámà ṣé ẹrù rẹ̀ ní abẹ́rù ẹlẹ́rù so ti di tẹlomi pọ̀ mọ́ tiẹ̀ lágbàkó o àfa dada yìí èmi ní jẹ́ mọ́sá wọn lóògùn Ọlọ́run fìrìn wọ́n tí wọ́n. òwì tiẹ̀ èmi ní jẹ́ mọ́sá wọn lóògùn Ọlọ́run. àmín. gbogbo tá a ti mọ̀ ní látòkè délẹ̀ ìsọkùnrin ìsọbìnrin onílé dúníyà ẹni bá rò kúrò mi tó fẹ́ kèmí ó kú ìjọba jálàbí ìwọ ọlọ́jẹ̀ mọ́sá wọn lóògùn Ọlọ́run gbogbo tá a ti òní látòkè délẹ̀ ìsọkùnrin ìsọbìnrin onílé dúníyà ẹni bá rò kúrò ẹ tó fẹ́ kíwọ́ ó kú lálà ìsí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ìwọ ló jẹ́ mọ́sá wọn lógo Ọlọ́run. ìwọ ló jẹ́ mọ́sá wọn lógo Ọlọ́run. ìjọba jálà yìí ìwọ ló jẹ́ àbáwá sàrájì ojúlarí àbáwá ìsìjàmbá gbogbo ẹ̀yìn asmos business àbáwá ṣúgà ọkùnrin ìsọbìnrin àbáwá lágọ̀ọ́kú yìí ìkírú rokuro tó fẹ́ kẹ̀ bàbá ló kẹ̀rẹ́ gbogbo yàrá pẹ̀lú iyèméjì ẹ̀yin ló jẹ́ mọ́sá wọn lógo Ọlọ́run. èmi ni mo bí wàláyé èmi ni mo bí ọmọ lọ́bẹ̀ èmi ni mo bí wàláyé èmi ni mo bí. ọmọ ẹni bá dára àbí ìṣèyàrá ni èmi ni mo bí. ọjọ́ ti lọ ọmọ mi kọ́ wàláyé mi ọmọ tí ń fagbó. ọmọ mi kọ́ wàláyé mi ọmọ rí. eléyìí wú ọmọ tára yé ṣe pé fún ọmọ tí ń fagbó ọmọ tí ń mutí ọmọ jàgídíjàgan ọmọ yàdáyọ̀bẹ ọmọ àlè tí yìnbọn ọmọ agbéwìrì ọmọ tí ń dá lérú ọmọ tí ń dá lúrú ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kẹ́hùnkẹ́hùn yé olórí ibú ọmọ tára yé ń ṣe pé fún ọmọ mi kọ́. ó dáná ìyá mi ní wàláhí òun ló bí mi ìyá dá ìyá mi ní wàláyé òun ló bí mi. olóríire ìyá tára yé ń ṣàdúrà fún ìyá mi ní. ọjọ́ ti lọ ìyá mi kọ́ wàláhí mi ọmọ ìyá tí ń ṣe pé ìyá mi kọ́ wàláyé mi ọmọ rí. olórí ibú ìyá tára yé ń ṣe pé fún ìyá mi kọ́. ìyá àjẹ́ ìyá mi kọ́. ìyẹn gidi lọ́sàn-án ìyá mi wọ́n bá dalẹ̀ adẹ́yẹ ìyá túlétúlé ìyá òtún gbàgede ìyá mùnáfìkì ìyá aláròká ìyá oníbàjẹ́ ìyá ọmọ ẹlẹ́pẹ́ ìyá mi kọ́. ọmọ ẹlẹ́pẹ́ ìyá mi kọ́. olórí ibú ìyá tára yé ṣe èké fún ìyá mi kọ́. Allahu akbar Allahu akbar Allahu akbar ọlọ́mọsá járí àwọn alfa wa pẹ́ alibarikọ́lá Ànábì wa Muhammad gbogbo jama ẹ̀dá kan já dá iná àtẹnẹ́ kan jọ fún bàbá wa Sanu Ṣẹ́yìfù ọlọ́run masa bá wa fi dúpẹ́ fún yín ọlọ́run Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá ṣì ń padà bọ̀ wá bá wa lọ́jọ́ Tuesday kan pẹ̀lú ògùn ọlọ́run series 1 lélẹ̀ ọlọ́run kó járí bàbá wa Fásirù pẹ́ alájà wa táwa kálítù adéròjú aṣọ rock ẹ dákun ẹ mọ̀ bọ̀ wá àti gbogbo jọ̀mọ́
alájà wa Tawakalitu Adéròjú Aso Rock ẹ dákun ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bínú torí Ọlọ́run a ṣe ní kọ́mọ́ kóbó alájà wa Tawakalitu Adéròjú Aso Rock àti gbogbo ẹ̀yin àtàwọn jọmọ́ yín ẹ dákun ẹ mọ̀ bọ̀ wá ẹ mọ̀ bínú torí Ọlọ́run kó járí bàbá wa Mufasiru pẹ́ Asmus ẹ má bínú bàbá ń ṣèlérí fún wa anakumula bàbá wa Mufasiru Tuesday kan pẹ̀lú ògùn Ọlọ́run ìyá wa Tawakalitu Aso Rock Adéròjú àti gbogbo àwọn àtijọ́mọ́ wọn. ẹ máa bọ̀ torí Ọlọ́run mo kí ìyá wa First Bank àti gbogbo àwọn yẹn pẹ̀lú ògo tọ́lọ́run alájà wa rí sí láyọ̀ inshallah nísìnyí náà là ń ṣe fún ẹ